A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Lánàá ni ààrẹ Bọ́lá Tinubu buọwọ́ lu ìgbésẹ̀ Presidential Prerogative of Mercy fún ènìyàn márùndínláàádọ́wàá 175 káàkiri ìpele. Ìpinnu yìí wáyé lẹ́yìn àgbékalẹ̀ tí agbẹjọ́rò ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ àgbà amòfin Lateef Fagbemi ṣe fún ààrẹ Tinubu, tí ó dá lórí àkọọ́lẹ̀ ìgbìmọ̀ Advisory Committee. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò tíì ṣe àfihàn gbogbo orúkọ wọn, ìwádìí akọ̀ròyìn ṣe àfihàn wípé wọ́n ṣe ìdáríjì fún lára àwọn baba ńlá tí wọ́n jọ dá Nàìjíríà sílẹ̀, Abat Macaulay àti mínísítà ìlú Àbújá àná nígbà ìṣèjọba Babangida, Major General Mamman Vatsa. Àwọn ọmọ ẹgbẹ́ Ògònì 9 àti 4 náà jẹ́ nínú àǹfààní yìí. Fún ìgbà méjì ni Macaulay, tí wọ́n mọ̀ sí Nationalism Nigeria, fi wọ ẹ̀wọ̀n láti ọ̀dọ̀ àwọn òyìnbó amúnisìn ní ìpínlẹ̀ Èkó ní ọdún 1913 nígbà tí ó ń ṣiṣẹ́ surveyor, ni wọ́n fi ẹ̀sùn ìṣòwò kùmọ̀kùmọ̀ kàn án látara ilé àkọ́tà kan tí ó ṣe àmójútó kí ó tó gbabẹ̀ dèrò ẹ̀wọ̀n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti dá sí awuyewuye lórí iye owó tí wọ́n ná lórí iṣẹ́ àkànṣe ojúnà Èkó sí Calabar tí ààrẹ Bọ́lá Tinubu buọwọ́ lù. Mákindé, tí ó sọ̀rọ̀ níbi ayẹyẹ kan tí ó ti gba orí afẹ́fẹ́ lónìí, ní kò nílò kí mínísítà fún iṣẹ́ òde David Umahi ṣẹ̀ṣẹ̀ máa pòòyì lórí iye tí wọ́n ná lórí iṣẹ́ àkànṣe. Èyí ni gómìnà fi ń fèsì sí àríyànjiyàn tí ó wáyé lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise láàrin Umahi àti atọ́kùn ètò Rufai Oseni ní ọjọ́ Ìṣẹ́gun. Oseni ni ó ní kí mínísítà ṣàlàyé iye tí wọ́n ná lórí iṣẹ́ àkànṣe kìlómítà sí kìlómítà. Ìbéèrè yìí kò tẹ́ Umahi lọ́rùn, bí ó ti kéde ara rẹ̀ ní ọ̀jọ̀gbọ́n tí ó ti wà lẹ́nu iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ. Bí ó ti ní iye owó kìlómítà kò dọ́gba, kò sì ní yé akọ̀ròyìn bí òun bá ṣàlàyé rẹ̀. Umahi ṣàlàyé wípé ìbéèrè tí atọ́kùn ń béèrè kò mú ọpọlọ dání, nítorí iṣẹ́ ń lọ lọ́wọ́, wọ́n ti san owó, ó wá ń béèrè bí wọ́n ṣe ná owó. Ṣèbí iṣẹ́ àkànṣe ni owó wà fún? Bí wọ́n bá ṣiṣẹ́ sí ni wọ́n fi rí owó gbà sí. Kò nílò àti máa béèrè kìlómítà sí kìlómítà, nítorí owó wọn yàtọ̀, owó kìlómítà kan yàtọ̀ sí òmíràn. Umahi ní kí atọ́kùn dákẹ́ lórí ohun tí kò mọ̀. Ọ̀jọ̀gbọ́n lòun jẹ́ lórí iṣẹ́ yìí, atọ́kùn kò mọ nǹkan kan. Iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ yé òun dáadáa, ohun tí ó ń béèrè kò yé òun fúnra rẹ̀. Oseni, tí òun náà kọ̀ àti dákẹ́, tún fèsì wípé mínísítà, kò sí wàhálà, ẹ máa pọ́n ara yín lé, ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ irúfẹ́ ènìyàn tí ẹ jẹ́. Ṣùgbọ́n nígbà tí ó ń fèsì lórí ìbéèrè akọ̀ròyìn sí mínísítà, ni Mákindé ní wọ́n ń béèrè lọ́wọ́ mínísítà iye tí iṣẹ́ ojúnà jẹ́. Kàkà kó dáhùn, ó ń pòòyì wípé iye kìlómítà yàtọ̀ sí ara wọn. Èéṣe tí kò fi lè ṣàlàyé oye tí ó ṣeéṣe kí ó jẹ́ average cost? Gómìnà ní nígbà tí àwọn ṣe ojúnà Ọ̀yọ́ sí Ìṣẹ́yìn ní ìgbà náà, ó fẹ́ ná wọn tó bílíọ̀nù 10 náírà. 34 sí 35 kìlómítà kù sí 238 mílíọ̀nù náírà kìlómítà kan. Ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe ojúnà Ìṣẹ́yìn sí Ògbómọ̀ṣọ́, tí ó jẹ́ 76 kìlómítà, ó kù sí bíi 43 bílíọ̀nù náírà. Average cost kìlómítà kan fẹ́ jẹ́ 500 mílíọ̀nù náírà. Wọ́n sì tún ṣe afárá méjì, ọ̀kan gba odò Ògùn kọjá, ọ̀kan wà ní òpin Ògbómọ̀ṣọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ogunlọ́gọ̀ èrò arìnrìn-àjò ní ìjákulẹ̀ dé bá lónìí ní ojúnà márosẹ̀ Maiduguri sí Damaturu lẹ́yìn ìkọlù ẹgbẹ́ Boko Haram ní ibùdó ológun ní ojúnà lánàá. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, ìwádìí sọ di mímọ̀ wípé gbogbo àwọn tó ń rin ìrìn-àjò bọ̀ láti Maiduguri àti Damaturu ni wọn kò rọ́nà lọ, bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe dí ojúnà láti ọ̀nà méjèèjì láti fi dènà ìṣẹ̀lẹ̀ mìíràn. Arìnrìn-àjò kan tó ti bọ́ sọ́nà láti ìdájí sọ fún akọ̀ròyìn wípé ìkọlù yìí wáyé lálẹ́ àná pátápátá ní Igamdum Militant
Super Camp tí ó wà ní 50 kìlómítà láti Damaturu ní ìpínlẹ̀ Yobe. Arìnrìn-àjò yìí ṣàlàyé wípé ogunlọ́gọ̀ èrò àti ọkọ̀ ni ó há sí ojúnà láì mọ ìgbà tí wọ́n máa ṣí ọ̀nà padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìkọlù alápapọ̀ láti ọwọ́ iléeṣẹ́ ológun 2 Brigade àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti yọrí sí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú ògbólógbòó olórí àwọn ajínigbé Emmanuel Akpan ní ìpínlẹ̀ Akwa Ibom. Orísun ìròyìn tí ó jẹ́ ọ̀gá ológun sọ fún akọ̀ròyìn lówùúrọ̀ òní wípé Akpan tó ń ṣọṣẹ́ ní ojúnà Oron sí Ibaka ní ọwọ́ bà ní ọjọ́ 7 oṣù kẹwàá níbi ìkọlù sí ibi ìpamọ́ rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Eket. Lọ́wọ́lọ́wọ́ báyìí, Akpan wà ní àkàtà àjọ DSS bí ìwádìí ṣe ń tẹ̀síwájú. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé afurasí ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí Logistics and Intelligence Courier láàárín àwọn adàlúrú tí wọ́n fi ara ṣoko sí Chad àti Niger Republic pẹ̀lú èròǹgbà àti máa dọdẹ ìgbésẹ̀ àwọn ológun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ elétò ìdìbò INEC ti sẹ́ wípé àwọn kò tàpá sí àṣẹ ilé-ẹjọ́ gíga ìlú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 11 sẹ́yìn. Ìròyìn jẹyọ wípé ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2025 ní ilé-ẹjọ́ pàṣẹ kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú alága àjọ INEC tó ṣẹ̀ṣẹ̀ gbéjọba sílẹ̀ Ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu wípé ó tàpá sí àṣẹ ilé-ẹjọ́ tí ó ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú Action Alliance AA. Fún ìdí èyí kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un, ṣùgbọ́n nígbà tí INEC fèsì, wọ́n ṣe àpèjúwe ìròyìn yìí ní aṣinilọ́kàn. Nínú àtẹ̀jáde tí National Commissioner Sam Olúmẹ́kún bu ọwọ́ lù ni wọ́n ti ṣàlàyé wípé ẹ̀rọ alátagbà wọn ṣe àfihàn wípé gbogbo àṣẹ ilé-ẹjọ́ ni àwọn tẹ̀lé bí wọ́n ti rọ iléeṣẹ́ ìròyìn kí wọ́n máa ṣe ìwádìí wọn dáadáa kí wọ́n tó fọ́n rere ìròyìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni ìgbìmọ̀ National Council of State fún aṣòfin Kano àná Farouk Lawan ní ìdáríjì state pardon. Lawan ní ó rí ẹ̀wọ̀n he látàrí wípé ó gba owó àbẹ̀tẹ́lẹ̀ nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí alága ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tó ń ṣe ìwádìí lórí jìbìtì ìrànwọ́ epo ní ọdún 2012. Aṣòfin àná yìí wà lára àwọn ẹlẹ́wọ̀n 4 tí ààrẹ Bọ́lá Tinubu dáríjì: Anastasia Nwaubia, Hussein Umar àti Àyìnlá Alánàmú. Agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ní àwọn wọ̀nyí gba ìdáríjì kí wọ́n lè ní àǹfààní àti darapọ̀ mọ́ wọn láwùjọ lẹ́yìn tí wọ́n ti ṣe àfihàn wípé àwọn ti ronúpìwàdà. Lawan ni wọ́n dá ẹ̀wọ̀n fún látàrí wípé ó ń béèrè fún mílíọ̀nù $3 láti fi yọ orúkọ iléeṣẹ́ Ọ̀tẹ̀dọ́là kúrò lára àkọọ́lẹ̀ orúkọ àwọn iléeṣẹ́ tí wọ́n fi ẹ̀sùn jìbìtì ìrànwọ́ epo kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti ní àwọn yóò fún alága àjọ elétò ìdìbò tuntun INEC àgbà-amòfin ọ̀jọ̀gbọ́n Òjó Àmúpìtàn láàyè àti pàtó ọwọ́ rẹ̀ benefit of doubt. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde tí alukoro ẹgbẹ́ Bọ́lájí Abdullahi fi léde lẹ́yìn wákàtí díẹ̀ tí wọ́n ṣe àfihàn Àmúpìtàn lánàá. Ẹgbẹ́ alátakò ní àwọn ní ìrètí wípé ọ̀jọ̀gbọ́n lórí ìmọ̀ òfin yìí yóò jẹ́ kí ará ìlú tún ní ìgbẹ́kẹ̀lé nínú ètò ìdìbò orílẹ̀-èdè. Àtẹ̀jáde ọ̀hún tẹ̀síwájú wípé ní báyìí tí àǹfààní ti ṣí sílẹ̀ fún un láti sọ ara rẹ̀ ní orúkọ gidi tí inú àwọn ọmọ rẹ̀ yóò dùn sí tàbí kí ó ba orúkọ ara rẹ̀ jẹ́ pẹ̀lú ìtìjú, kí ó sì má gbàgbé wípé sáà rẹ̀ kò lè ju ẹ̀ẹ̀kan lọ. Fún ìdí èyí kí ó wò kọjá ìfẹ́ àwọn tí ó yàn sípò. Ìròyìn jábọ̀ wípé National Council of State ni ó bu ọwọ́ lu ìyànsípò Àmúpìtàn lánàá Ọjọ́bọ̀ gẹ́gẹ́ bí alága àjọ elétò ìdìbò tuntun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Anambra Ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo ti wọ́gi lé ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè àti ayẹyẹ kérésì ní àwọn ilé-ìwé jákèjádò ìpínlẹ̀ láti fi ṣe àdínkù sí ànádànù owó àwọn òbí àti alágbàtọ́. Soludo pa àṣẹ yìí lónìí níbi ìwọ́de ìpolongo tí ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance APGA ṣe àgbékalẹ̀ ní ìlú Awka ṣíwájú ìdìbò gómìnà ọjọ́ 8 oṣù kọkànlá.
Gómìnà ní ìgbésẹ̀ yìí jẹ́ ara ìgbìyànjú ìṣèjọba rẹ̀ àti mú kí ètò ẹ̀kọ́ rọrùn fún gbogbo mọ̀lẹ́bí. Soludo fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ànádànù owó tí iléèwé ń kó bá òbí pẹ̀lú oríṣiríṣi ètò tí wọ́n ṣe àgbékalẹ̀. Ó ní àwọn ti ṣe ètò láti rí i dájú wípé àtolówó àtakúṣẹ̀ gbogbo wọn ni wọ́n rán ọmọ ní ilé-ìwé, ìbáà ṣe ilé-ìwé ìjọba, aládàáni tàbí ìjọ Mission Schools ní ìpínlẹ̀ Anambra. Lára ìgbésẹ̀ mìíràn tí gómìnà ní àwọn tún ń gbé ni wíwọ́gi lé ìwé kíkà textbook tí wọ́n ṣe láti máa ṣiṣẹ́ sí. Èyí á máa mú òbí ra ìwé tuntun lọ́dọọdún. Ó ní bí ọmọ kan bá parí ilé-ìwé kan, ó yẹ kí ó lè fún ẹni ń bọ̀ lẹ́yìn ní ìwé yìí láti lò. Soludo ní gbogbo òfin wọ̀nyí lòun á rí i dájú wípé wọ́n pa mọ́. Iléèwé tí ó bá kọ̀ láti tẹ̀lé òfin yóò wà ní títì pa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣèrébìnrin Regina Daniels ti fẹ́ fi ìfẹ́ hàn sí àwọn alátìlẹyìn rẹ̀ nípa ṣíṣe ìtalọ́rẹ mílíọ̀nù 10 náírà fún àwọn 10 torí bá ṣe lóore fún ọjọ́ ìbí rẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni ìyá ọlọ́mọ méjì ti fi ìdùnnú rẹ̀ hàn lórí bí ó ṣe fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí mìíràn lórí èèpẹ̀. Ó ní inú òun kò dùn lórí ọjọ́ ìbí báyìí rí láti bí ọdún 6. Regina lọ inú dídùn yìí mọ́ ìmoore fún ìwàláàyè fún bí ó ti jẹ́ ìyá àti ẹbí gidi tí ó ní. Ó ṣe ìrántí bí èròǹgbà rẹ̀ sí ọjọ́ ìbí ṣe yí padà lẹ́yìn tí ó darapọ̀ mọ́ ẹbí ọkọ rẹ̀ tí wọn kò mú ayẹyẹ ọjọ́ ìbí lọ́kùnkúndùn. Ṣùgbọ́n ní báyìí ó ní òun ti ń gbádùn ìdùnnú tó ń tẹ̀lé ayẹyẹ ọjọ́ ìbí àti ìtọrẹ àánú. Regina fi kún un wípé òun yóò sọ ẹni 10 di mílíọ̀nìà tí ó túmọ̀ sí wípé ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú mílíọ̀nù kọ̀ọ̀kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.